kúńkúṣì òjò owó ń rọ̀ fáwọn obìnrin agbábọ́ọ̀lù ilẹ̀ wa. orin tí Alhaji Sefiu Alao JJC ọmọ Oko kọ nígbà kan pé wọ́n ń gbé bọ owó inú ọ̀rá owó tabua, ó jọ pé orin náà làwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ obìnrin agbábọ́ọ̀lù ilẹ̀ wa bẹ̀rẹ̀ sí jó sí lásìkò yìí. Inú wọn sì ń dùn bí wọ́n ṣe ń yíra nínú owó, torí bí ẹ̀bùn owó ṣe ń wọlé lọ́tùn bẹ́ẹ̀ ló ń wọlé lósì fún wọn. Èyí kò ṣẹ̀yìn bí àwọn obìnrin agbábọ́ọ̀lù tí ọjọ́ orí wọn kò ju ọmọ ọdún 17 lọ, Nigeria Under-17 Women's Team tí wọ́n ń pè ní Flamingos of Nigeria, ṣe gbo ewúro sójú àwọn akẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè Algeria pẹ̀lú àmì ayò 4-0 4-0 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lópin ọ̀sẹ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 19 oṣù kẹrin tá a wà yìí ní pápá ìṣeré Remo Star Stadium nílùú Kẹ́nẹ́, ìpínlẹ̀ Ògùn. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún wà lára èyí tí wọn yóò fi mọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí yóò perégedé láti kópa nínú ìdíje fún ife ẹ̀yẹ àgbáyé FIFA Under-17 Women's World Cup, èyí tí àjọ FIFA ṣètò rẹ̀ tí yóò wáyé lórílẹ̀‐èdè Morocco ní ìparí ọdún 2025 yìí. Àfi bíi pé kí rẹfirí fọn fèrè làwọn ọmọbìnrin náà ń dúró dè ní. Kò tí ì pé ìṣẹ́jú kan tí ìfẹsẹ̀wọnsẹ̀ bẹ̀rẹ̀ ní ọ̀kan lára wọn, Philomena Isaiah, gbá bọ́ọ̀lù láti igun pápá, èyí táwọn eléèbó ń pè ní corner kick. Ẹsẹ̀ Queen Joseph ló balẹ̀ sí, àfi jùà nínú àwọn ó gbá bọ́ọ̀lù náà kọjá ọlọ́wọ́ ẹ̀mú Algeria Amelia Yahaoui. Ó ní inú àwọn èrò ìwòran àtàwọn alátìlẹyìn wọn bá bẹ̀rẹ̀ sí í dùn bí wọ́n ṣe ń kọrin ayò 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 ayò. Kò tún ju ìṣẹ́jú 12 lọ lẹ́yìn náà, Shakirat Moshood gbá bọ́ọ̀lù kan sọ́wọ́ iwájú ó dé ọ̀dọ̀ Zainab Raji, ọmọbìnrin náà sì gégé àrà kọjá àwọn òpómúléró ọmọ Algeria méjì kó lójú sì tó ṣẹ, àmì ayò kejì ti dúró. Ìṣẹ́jú 4 lẹ́yìn èyí, bọ́ọ̀lù kan dé ọ̀dọ̀ Queen Joseph padà, ọmọbìnrin yìí sì fi tagbára gbá débi pé àwọn ilé Algeria mì tìtì fún góòlù kẹta. Èyí ni wọ́n fi parí ìpele àkọ́kọ́ tí wọ́n sì fi bẹ̀rẹ̀ ìpele kejì lẹ́yìn ìsinmi ráńpẹ́. Bó tilẹ̀ jẹ́ pé àwọn agbábọ́ọ̀lù Algeria náà ta bíọ́bíọ́, wọ́n fẹ́ dá gbèsè góòlù 3 yìí padà, síbẹ̀ ìgbìyànjú wọn kò ṣe sóréré pẹ́ẹ́, nítorí bó ṣe kù dẹ̀dẹ̀ kí ìfẹsẹ̀wọnsẹ̀ náà parí, ọ̀dọ́mọbìnrin ẹlẹ́sẹ̀ ayò kan Aishat Animasha ń gbá bọ́ọ̀lù kẹrin sáwọn ló bá di 4-0. Rẹfirí sì fọn fèrè pé eré ti parí. Torí yìí wọ alága àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ wa Nigeria Football Federation NFF olóyè Ibrahim Gusau lọ́kàn, ó sì mórí rẹ̀ wú débi pé ẹ̀bùn owó mílíọ̀nù 2 náírà ló kéde rẹ̀ fáwọn Flamingos. Àmọ́ ọkùnrin tó fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gidi nì tó jẹ́ olùdásílẹ̀ àti alákòóso ìkànnì BetNaija, ọ̀gbẹ́ni Kúnlé Sónámẹ̀, ní mílíọ̀nù 2 kéré. Ó kéde pé òun fi mílíọ̀nù 4 kún fáwọn agbábọ́ọ̀lù náà torí ẹni àmúyangàn ni wọ́n. Báyìí làwọn ọmọbìnrin náà ń fò fáyọ̀ bí wọ́n ti ń gbọ́ ìtasánsan mílíọ̀nù 6 náírà tí wọ́n sì ń gbáradì fáwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yòókù. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.